Àlàáfíà ni fún gbogbo ènìyàn. Ẹ jẹ́ ká gbàdúrà. Ayérayé ọba tó pọ̀ nípa àti agbára. Elédùmarè ẹni mímọ́ Ísírẹ́lì, a gbé ọ̀gá ní wákàtí ogun ọ̀run gbọpẹ́ wa. Ayérayé gba ìyìn wa. Ọlọ́run àdúpẹ́ o, aláyọ̀ àyàn ọ́ fún wákàtí yìí, fún ìrànlọ́wọ́ àti ààbò, fún ohun gbogbo tí ìwọ ń ṣe fún wa Ọlọ́run. Àwa yìn ọ́ nítorí pé ẹ̀ ń jẹ́rìí ara yín, ogun ọ̀run ẹ gba ọpẹ́ yín. Ayérayé ẹ gba ìyìn wa. Ǹjẹ́ mo fi gbogbo àwọn ènìyàn lé ọ lọ́wọ́ láṣálẹ́ yìí láti rìnrìn àjò yìí. Ọlọ́run gba gbogbo ògo. Àṣírí òkùnkùn má jẹ́ ọbọ Ọlọ́run lórí ayé rẹ, lórí ayé mi, lórí ilẹ̀ Yorùbá Nation. Ẹ̀mí mímọ́ gbogbo oníṣẹ́ ibi, ẹ̀mí mímọ́ tú wọn láṣìírí. Àdúpẹ́ pé ẹ ti ṣe Ọlọ́run. Ògo ni fún orúkọ yín o. Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àlàáfíà kó máa bá gbogbo ènìyàn pátá. Bíbélì sọ wípé ó ní àlàáfíà mi ni mo fi fún yín, kì í ṣe tí ayé fi fún ni. Ṣé àlàáfíà ni mo bá gbogbo ènìyàn tó wù kó máa gbọ́ mi? Mo sì kí yín pé ẹ kú ìrọ̀lẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀, gbogbo àkókò tó bá wù ní orílẹ̀-èdè tí ìwọ bá wà. Àlàáfíà Ọlọ́run kó máa bá ọ gbé. Ẹ ti mọ̀ mí tipẹ́ pé èmi ọmọ ọba Abíọ́dún náà ni. Ẹyẹ méjì kì í jàṣà. Tí ò bá sì nídìí, obìnrin kì í jẹ́ kúmólú. Torí pé obìnrin tó bá jẹ́ kúmólú, ikú ti pa ọkùnrin ilé wọn ni. Lórúkọ Jésù, ikú ò ní pa kúmólú ilé rẹ lórúkọ Jésù. Mo kí gbogbo ènìyàn bí ẹ ṣe ń wọlé, tí ẹ ń jókòó, tẹ́ ń bá mi ṣe ọ̀rọ̀ yìí lálẹ́ yìí. Àánú Ọlọ́run ò ní fò ọrùn. Mo kí ìyá alájẹ́ lọ́pọ̀lọpọ̀. Iṣẹ́ tí à ń ṣe yìí kò ní di òkú mọ́ wa lọ́wọ́. Lórúkọ Jésù, ẹ ò wà ní sọnù. Ẹ ò ní rí nǹkan gbégbé bí ó ṣe olúbi ọmọ. Abímbọ́lá Abọ́sẹ̀dé, Prince Adékúnlé, Babátúndé Lásìsì, ẹ̀ka alẹ́sà, ẹ̀ka alẹ́mọ̀. Mo kí gbogbo wa pé ẹ̀ka àbọ̀ lẹ́ẹ̀kan sí Sunday ọmọlẹ́yẹ, ẹ̀ka alẹ́ o. Nítorí àánú Ọlọ́run yóò bá gbogbo yín gbé. Ẹ ò ní sọnù. Ìlérí Ọlọ́run wà síbẹ̀, kò sì yí padà. Bó bá wù kí ọ̀tá kí ó gbógun tó lórí ayé rẹ̀, lórúkọ Jésù mo ní yóò pasán. Ohun méjì ni ọlọ́dẹ máa ń bá wọ inú igbó lọ, nínú kó pasán àbí kó pẹran. Mo sì gbàdúrà ìwọ ò ní wá lásán lénìí tó bá rí àmì ṣe, nítorí àwọn ọ̀rọ̀ tí a fẹ́ sọ lóòótọ́ ó bá ìrìn àjò ilẹ̀ Yorùbá rìnrìn àjò. A fẹ́ sọ ọ̀rọ̀ nípa Àmùdá. Gbogbo yín lẹ ti mẹ́ni tí à ń pè lámùdá, tó jẹ́ pé gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ kí ọmọ ọkùnrin wà kó máa jẹ́ different name, but lórúkọ Jésù ò ní jẹ́ alágàbàgebè. Torí pé nǹkan tí wọ́n bá ń pè ní alágàbàgebè ẹ̀dá, ènìyàn tó ń pè ní chameleon, ènìyàn tó ń dà, tó ń ṣe báyìí, tí ayé rẹ̀ kò wà stable in one place. Irú wọn sì rèé, wọn a máa gba ìtìjú láyé. Mo gbàdúrà gbogbo ibi tí ẹsẹ̀ rẹ bá dé láyé ò ní gbà tìjú. Èmi a máa sọ̀rọ̀ kan sínú ayé mi. O gbọ́ dáadáa, ẹni tí mo máa ń sọ rèé. Mo máa ń sọ fún àwọn ènìyàn pé ọjọ́ tí ọ̀tá mú láti fi ṣẹlẹ́yà mi, Olúwa sọ di ayẹyẹ fún mi. Gbọ́ mi dáadáa, ọkùnrin tó ń gbọ́ mi, obìnrin tó ń gbọ́ mi. Mo ní ọjọ́ tí ọ̀tá mú láti fi ṣẹlẹ́yà mi, ogun ọ̀run bá mi sọ di ayẹyẹ. Lẹ́nìí a ó rí pé iṣẹ́ rí ìrìn àjò ẹ̀dá. Bíbélì ní tí ìwọ bá fi etí balẹ̀ tó gbóhùn Ọlọ́run rẹ, ó ní ìbùkún ni fún ọ nílé, ìbùkún ni fún ẹni oko, ìbùkún ni fún ọpọ́n àkàrà rẹ, ìbùkún ni fún ìrìn àjò rẹ, ìbùkún yóò máa tẹ̀lé ẹ lẹ́yìn ní ọjọ́ ayé rẹ gbogbo ni. Ìdí nìyí tí a gbọ́dọ̀ máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo orílẹ̀-èdè tó bá kọ̀ tí wọn ò bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo orílẹ̀-èdè tó bá kọ̀ tí wọn ò fi àṣẹ Ọlọ́run ṣe, gbogbo irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ yóò máa kùnà. Gbogbo orílẹ̀-èdè tí àwọn olórí wọn tí wọ́n kọ̀ tí wọn kò mọ̀ pé Ọlọ́run ń bẹ. Àwọn kan gbà pé Ọlọ́run wà ṣùgbọ́n wọn ò rìnrìn àjò Ọlọ́run. Wọ́n rìnrìn àjò tiwọn. Àwọn máa gbẹ̀yìn, wọ́n á máa sọ wípé lójú ènìyàn àwọn á máa ṣe dáadáa, ṣùgbọ́n nígbà tán bá bọ́ sẹ́yìn wọ́n á máa ṣe bí. Mo gbàdúrà ẹni tí ń fọ yàyà tó lóun fẹ́ fi gbáre lọ́wọ́ rẹ̀, Olúwa dójútì ìpìlẹ̀ tó mọ́. Gbọ́ mi dáadáa, ṣe rí ìrìn àjò ẹ̀dá ó jẹ́ ń tó léwu púpọ̀ nínú gbogbo tí ènìyàn bá ń ṣe.
Kí n tó lọ sínú ọ̀rọ̀ Amuda deeply lálẹ́ yìí, èyí tí ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ Amuda Tinubu ló ń jẹ́ Amuda, mo ti sọ fún gbogbo yín orúkọ rẹ̀ gangan nù, èmi ò bá yín pè ní gbogbo ìtẹ́ ń pè yẹn, yóò sì dára fún yín. Aṣíwájú Olú, ẹ̀ka alẹ́ o. Ẹ́sítà Ọláwálé, ẹ̀ka alẹ́. Mọ̀ pé Adéwálé, mọ̀ pé Adé, ẹ̀ka alẹ́. Ẹ má bínú pé bí mo ṣe ń kí yín lálẹ́ yìí lórúkọ Jésù, ẹ ó jọ rí àánú gbà. Mo wà nínú ìwé Jeremiah orí 15 láti ẹsẹ̀ 1. Ó ní Olúwa sì wí fún mi pé bí Mósè àti Sámúẹ́lì dúró níwájú mi, síbẹ̀ inú mi kì yóò yí padà sí àwọn ènìyàn yìí, sáwọ́ wọn kúrò níwájú mi, sì ní mo sì jáde lọ. Gbọ́ mi dáadáa, Ọlọ́run fúnra rẹ̀ ló sọ̀rọ̀ ńbẹ̀. Ó ní bí Ọlọ́run ṣe fẹ́ràn Sámúẹ́lì tó, bó ṣe fẹ́ràn Mósè tó, ó ní bí wọ́n bá dúró níwájú òun kì yóò yọ́nú sí wọn. Prince Adékúnlé Àjàyí, Bùsọ́lá Táyọ̀, ẹ̀ka alẹ́ o. Ọlárẹ̀ David, ẹ̀ka alẹ́. Lórúkọ Jésù, ẹ ò ní sọnù. Nítorí a máa fi bẹ Ọlọ́run lórí ayé yín, tí etí Ọlọ́run yóò di sí àdúrà yín, ẹ ò ní dáwọ́lé lórúkọ Jésù. Ṣé ẹ rí àwọn ìrìn àjò kan wà, Ọlọ́run ti gbá wọn tì síbì kan, ṣùgbọ́n wọn ò gbàgbọ́. Yorùbá sọ pé èpè kékeré, ire kékeré. Wọ́n bá ní kéèyàn ṣe ire kó tóbi, kí abiyamọ wá gbé èpè kékeré kó ṣẹ fún, dádì yóò borí ire tó ṣe. Ẹ̀yin ti gbàgbé ni. Kéèyàn ṣe rere kó tó gbogbo Nàìjíríà, ká wá gbé èpè kó má ju Lagos State, kó wá jẹ́ àwọn abiyamọ náà ṣe èpè yẹn fún ẹni yẹn, dádì èpè yẹn máa já ọmọ rẹ̀, torí pé ẹni tí Ọlọ́run bá ti fi àṣẹ sí kò sẹ́ni tó lè yọ ọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé Ọlọ́run súre kékeré fún, bí ò tiẹ̀ tó ìlú kékeré, kí gbogbo ayé fi gbogbo Nàìjíríà àgbáyé ṣépè fún, kò lè mú. That is iṣẹ́ Ọlọ́run bí tí ó ní agbára ni. Ṣùgbọ́n Ọlọ́run sọ nínú ojú ènìyàn pé bí Mósè àti Sámúẹ́lì bá dúró níwájú Jeremiah, ó wà nínú ìwé Jeremiah 15. Ó ní yóò sì ṣe nígbà tí wọ́n bá wí fún ọ pé níbo ni àwa wà, àwa ń jáde lọ, kí ìwọ kí ó sọ fún wa pé báyìí ni Olúwa wí. Àwọn ti sí ikú, àwọn sì ti idà sí idà, àwọn ti ìyàn sí ìyàn, àti àwọn ìgbèkùn sí ìgbèkùn. Àwọn ti ikú fún ikú, àwọn ti idà fún idà, àwọn ti ìgbèkùn sí ìgbèkùn. Ò ní wọ̀ gbèkùn lórúkọ Jésù. Ṣé ẹ rí ẹni tí ènìyàn bá rìnrìn àjò, ó ṣe pàtàkì láyé kó worú ènìyàn tó fẹ́ bá rìn. Ó yẹ kí o fi ẹ̀mí darí, ká lè mọ̀ pé lóòótọ́ ẹ̀yin ni Ọlọ́run tí kì í yí padà. Daddy, mommy, I want you to understand me. Lóòótọ́ ó lè máa dàbí preaching létí ẹ̀ lálẹ́, but it's not preaching. Mo ṣí eyín létí ẹ̀yin ọmọ Yorùbá tá a pera wa ní Yoruba Nation. Even láti orí bàbá Akíntóyè títí dé ẹni tó kéré jù nílẹ̀ Yorùbá, látẹni tó dàgbà jù, a rí ẹni tó ju bàbá Akíntóyè lọ ní Yoruba Nation, torí pé wọn ò lè gbéra wọn síta mọ́, wọ́n dẹ̀ heart, wọ́n ṣiṣẹ́ takuntakun, wọ́n gbàdúrà, wọ́n fi ọkàn wọn bá ìrìn àjò yìí lọ gidi gan. Why people mess up sometimes? Nígbà tó o bá dẹ̀ mess up yẹn, tó o ṣe àwọn nǹkan tó ṣe ìríra sí irú àwọn àgbà tí wọ́n wà nínú kọ̀rọ̀, tí wọ́n fi àkókò wọn àti ìgbà wọn ṣòfò lórí àdúrà, pé bí àwọn bá tilẹ̀ kúrò lórí ilẹ̀ ayé yìí o, ẹ̀yìn wọn máa dà. Ṣé ọmọ 90 years, ṣé
ó tún wá máa gbàdúrà pé òun fẹ́ di president of Nigeria. Àbí ọmọ 95 years, I know mama kan wà lára àwọn tó ń support Yoruba Nation. Ó ti celebrate birthday 80 years ní last 2 weeks àbí last months. Okay, mama yẹn tó ti ṣé ó ṣe fẹ́ bí ọmọ tó fẹ́ lọ iléèwé ni ká ṣe fẹ́ ṣe lẹ́ẹ̀kan fún. Àbí dá mama ní pé ọdún mélòó ló kù kí Ọlọ́run kó lọ́rọ̀ ẹ̀mí wọn kan pẹ́ láyé. Ṣé ó fẹ́ fi wé tèmi tí mi tí ju ọmọ 50 years? Ó fẹ́ fi wé ti ọmọ tiẹ̀ àbí àwọn ọmọ mi tí wọ́n tí ju ọmọ 15 years 20 years lọ. Ohun tí mo fi sọ fún ẹ pé èpè kékeré ó dáa ju kí ènìyàn àwọn abiyamọ súre fún ọ ju kó gbèpè tí ìran rẹ ò ní lè fọmọ títí láé. Òun ló mú ìrìn àjò tí mo fẹ́ sọ lálẹ́ yìí jáde. Ìrìn àjò òun náà sì ni pé tẹ́ ẹ bá wo ìrìn àjò àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láti bí ẹni ọjọ́ mẹ́ta ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ tí mo pariwo pé lọ́jọ́ tí mo ṣe program tí mo ní Sunday má wá sí Nàìjíríà o. Tán ní ọ̀rọ̀ àwọn kan pè mí dáàdì ṣe mà pọ́n fẹ́ wá ṣe rálì ẹ̀ bá má sọ bẹ́ẹ̀ yẹn ò yẹ kẹ́ gbàdúrà ní kọ̀rọ̀ ní kọ́ọ̀tì mo ní no. A ò lè sọ pé Ọlọ́run sọ pé ká tún sọ pé Ọlọ́run ò sọ pé. Ó ní mo ṣe sọ fún yín nínú ìwé Jeremiah orí karùndínlógún chapter 15 from verse 1. Nínú bẹ́ẹ̀ ó ní àwọn kan fún idà àwọn kan fún ìgbèkùn wọ ẹsẹ̀ ìkẹta. Ó ní èmi ó sì fi irú ìjìyà mìíràn sórí wọn lí Olúwa wí, idà láti pa, ajá láti wọ́ kiri ẹ̀jẹ̀ rẹ̀, ojú ọ̀run àti ẹran rẹ̀ ilẹ̀ láti jẹ lé ìparun. Ẹyẹ máa jẹ mẹ́. A kú ikú tí kò yẹ kó kú. Yóò ṣègbé, yóò rìn, yóò sì léwu. Listen, tí wọ́n tó àti sọ rèé. Àwọn kan lè lọ bá bàbá Akíntóyè reality láti lọ máa fi ọgbọ́n àrékérekè àti ìmọ̀ ti ara wọn. I will declare to you today. Torí pé kò sí ikú tó fẹ́ pa àgbà tí a kò ní bá po lórí ẹ̀ bẹ́ẹ̀. A bọ̀rọ̀ pé torí kẹ́ má sọ pé yóò bàjẹ́ ní àti ọwọ́ yín lẹ ṣe ń pẹ̀pẹ̀ sọ̀rọ̀. Declare lẹ́jẹ́ ká sọ òtítọ́ tó wà mẹ́. Àwọn tán kóra wọn jọ tán fira wọn jẹ oyè ní kọ̀rọ̀ ẹ kíyèsára. Yoruba Nation ti kọjá ohun tí ènìyàn kan lè gbé dání kó máa sọ wípé òun wà nínú yàrá láti máa pàṣẹ rẹ̀. Mami lọ́ọ̀fù ẹ kò dẹ̀ ṣe ọ̀rọ̀ ìlálẹ̀ yìí. Torí pé nípa ẹ̀gún àti ìdààmú tí gbogbo ènìyàn ti gbé kalẹ̀. Yoruba Nation, ẹ má fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ, ẹ má tan ènìyàn. Ó ti pẹ́ tí mo ti sọ pé ẹ yé tan àwọn ènìyàn nípa ọ̀rọ̀ ẹnu àbí ní ohun tí ẹ rí. Ẹ má ti àwọn ènìyàn sí oko ìparun. Torí pé ìparun kì í ṣe ohun tí Ọlọ́run bá lọ́wọ́ sí, ó yàtọ̀ sí ohun tí ènìyàn ṣe tí kò lọ́wọ́ sí. Àwọn tí wọ́n lọ bá bàbá Akíntóyè tí wọ́n jọ ń fà tán jọ ń pera wọn tán ni wọ́n kí Amuda wọ́n kí Tinubu. Let's sit down gbogbo wa láì jẹ́ wípé àti ẹ̀jẹ̀ ìránṣẹ́ Ọlọ́run, láì jẹ́ pé a jẹ́ lọ́yà, láì jẹ́ pé a jẹ́ májísírèètì. Àwọn kan wà tó jẹ́ pé ọ̀jọ̀gbọ́n ni wọ́n lè jókòó kán mú ìmọ̀ràn wọn jáde. Torí pé èmi á máa sọ pé fọ́júfọ́jú là á fọ́jú, ojú àfọ́ọ̀fọ́ tán wàhálà ló máa ń dálẹ̀. Sàpátà tàá là á sí tán ètò bá ti lè lálejò ó ti di takú arapa. Say a truth, let the devil shame. Ẹ jẹ́ kó yé wa, ènìyàn ń ṣiṣẹ́ fún òkùnkùn. You call yourself ìmọ́lẹ̀.
Bíbélì sì sọ wípé ó ní ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó tí òkùnkùn ò lè borí ẹ̀. You, a man of God, mo wọ aṣọ funfun. And I said, mo kọwọ́ sínú epo. I mass it on my chest. Mo ṣe wọ aṣọ funfun tí mo wà ní aṣọ funfun. When you see my collar is black. Ṣé ti lè báyìí? But nígbà tó ń wò mí lójú mi báyìí, kí ẹsẹ̀kẹsẹ̀ lójú ẹ̀ máa lọ bí dúdú yẹn. Olóòṣè òṣèlú, you call yourself a politician, a PDP member, a APC member. They gang together. Okay, eléyàn yẹn win the primary election. Ìta sì gbé dání, they didn't accept it. Ìta gbé dání, wọn ò accept it. Wọ́n tàn wá, Amuda sọ fún yín pé nígbà tí ò tí lulẹ̀, tí ò tí ṣe, tí ò tí sọ wípé òun win the primary election. Ó declare síta, mọ́mì mi kò fowó rọlá, ìyá mi nìkan ṣoṣo, God bless you my mommy. Lórúkọ Jésù ẹ ò ní di rádaràda. Ìpè yín, àdúrà yín ò ní wọlẹ̀ lórúkọ Jésù. Ògo yín á fọ̀hún níbi tó ga, mọ́mì àtàwọn mi àtèmi àtàwọn ọmọ yín lórúkọ Jésù. Mọ́mì mi nìyẹn o. Ìyá mi bá lè wá sórí, tí ìyá mi tó bí mi bá lè wá sórí program ẹ̀rí pé ó lágbára. God bless you mommy. Love you so much. Tí mo sọ̀rọ̀, mọ́mì ẹ bá mi tẹ lọ́ọ̀fù fún mọ́mì mi, ẹ rí ìyá mi ni ẹ bá ń tẹ lọ́ọ̀fù fún màmí. Màmí màmá o, Olúwa dá màmá sí fún mi. Màmí o, Olúwa dá màmá sí fún mi. Erelu ẹ̀sà ẹ̀ka alẹ́, God bless you. Tí mo ń tọ́ àti sọ lélẹ́yìí. Gbogbo nǹkan tí à ń practice, gbogbo nǹkan tí à ń ṣe pẹ̀lú ògo àti ọlá ńlá rẹ̀. Ṣùgbọ́n a need àti mú àmúlùmọ́là, a need àti máa ṣe ìwọ̀n ìwà ìkà. Nítorí pé in tó gbé dání ó yàtọ̀ sí tí mo gbé dání. Tinubu sọ fún yín pé òun sọ fún Buhari nígbà yẹn pé kó má gbàgbé orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. But it's not campaign for Yoruba Nation. Okay, nígbà tí Tinubu wá win the election, ó win the primary election, èèyàn wá bọ́ sórí rédíò àti tí àbí pay newspaper, you now be congratulating. And you are now said, ìwọ ni alága ìlànà kan fi ẹ́ jẹ olórí àwọn ìlànà. Which ìlànà be that? That one no be ìlànà. Mo tell the truth, mo di defun ṣe mu jàre. Sherry, àbọ̀rọ̀ pé gbọ́rọ̀ sábẹ́ ahọ́n sọ, ń tara wa ní pé settlement. If you want a settlement, lẹ́jẹ́ kí ó yàtọ̀ sí ara wọn. Kò sẹ́nìkan tó fẹ́ sórí spin tó fẹ́ máa sọ kíní kan. We are using now. Tí ẹ̀ ń tra àti sọ ni pé ẹ̀ ń jẹ́ èèwọ̀. Mo ti sọ fún yín, mo lẹ́ ń jẹ́ èèwọ̀ in any one of aspects nínú Yoruba Nation. Mo ti sọ tipẹ́tipẹ́ tẹ́ bá wọ àwọn program yẹn, mo ní àwọn kan tí ń fún yín léèwọ̀ jẹ. Mo ní àwọn kan fún yín léèwọ̀ jẹ, but gbà. That is why when I said it outside, mo ní nígbà yẹn pé wọ́n gbé owó wá fún mi àti brown new car. Ẹ rò pé mo ń parọ́ ńgbà yẹn. Obìnrin ló gbé wá, ó lóun fẹ́ wá fún prayer, ó dẹ̀ pè mí, mo dẹ̀ jáde sí yànnà pàjá. Nígbà tó ṣí báàgì ẹ̀ báyìí, is cash, kì ó ṣe kíní cash ní millions, 1,000 naira ní new notes, 1 million bond ó dẹ̀ wà ń bẹ̀. With new Tòkunbọ̀ Corolla Sports. Àbí àwọn Corolla yẹn, brand. Kò ní nọ́mbà, kọ́kọ́rọ́ wà lẹ́nu ẹ̀, driver wà. Wọ́n ní accept kó dẹ̀ kúrò lórí Yoruba Nation yìí kó máa sọ̀rọ̀ pastor ẹ lọ. Later kó dẹ̀ support Tinubu, má tó ẹ nìyẹn. Mo ní èmi. Nílé bàbá tèmi, àwa máa ń jagun lọ síwájú ni a kì í jagun sẹ́yìn. O lè rí mi lénìí, olórin yẹn sọ pé bọ́jọ́ òní bá tilẹ̀ korò, ọjọ́ ọ̀la mi á dára. Ó ti yé mi yéké,
bẹ́ẹ̀ sì ni ó dá mi lójú bọ́jọ́ òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la mi á dára tí mo bá ń jẹba tí kò lẹ́ran èyí kì í ṣe bànújẹ́ fún mi bọ́jọ́ òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la mi á dára. Tí Yoruba Nation bá dúró, I will have more than 20 cars. I will use it freely. Àwọn ọmọ mi á lọ school ọ̀fẹ́. I will have a future and live better life. Millions yà tán. Tó bá jẹ́ pé mílíọ̀nù tó gbé fún mi á ti tán. Màá tún máa fowó repo lórí nǹkan tí mo ní. Nígbà tí mo bá darúgbó tán, ìyà tún jẹ mí torí mọ́tò yìí ó padà bàjẹ́. Nígbà bá fi tò àwọn fake, àwọn Nigerian fake faces, gbogbo nǹkan tán kó wọlé fake ni. Nígbà bá yá ẹsẹ̀ bàjẹ́ mo lọ ra fake nǹkan sí, ṣé 1 million wọn ò ti padà wá. Àwọn á dẹ̀ bọ́ síbẹ̀, wọ́n á wà ní pọ́ọ̀tì náà, wọ́n á máa gba táàsì, wọ́n á gba gbogbo ẹ̀, Lagos state driver, kìnní kan, láìsímọ́ sí mi, wọ́n á mú mi, wọ́n ti gbowó wọn padà lọ́wọ́ mi. Ṣé ó tán? Ṣùgbọ́n nínú ibi tí mò ń lọ ni pé ènìyàn kò fẹ́ràn ẹ. Àwọn èèyàn ò fẹ́ràn ẹ. Ó dẹ̀ ń kí wọn káàbọ̀. Ó ní òun support Yoruba Nation. Let's say the reality. Ẹ jọ̀ọ́, tí mo bá wà carried away, let me know. Tí mi ìbá sí lójú ọ̀nà tí mo sọ. Ènìyàn ò fẹ́ràn nǹkan, you are congratulating him. Surely nothing bad on greeting someone. Tá a bá jọ wà, a politician can sit down and you two sit down, you greet him. Torí pé Jésù sọ wípé bá àwọn olóòṣà bá wọn jẹun, you are not dragging things together. Ṣùgbọ́n bí eléyìí ìka ènìyàn ẹni ibi. Àbí are you forgot? Olórí ẹni tí ń jà fún ẹ̀tọ́, ẹ lọ ilé rẹ̀, ẹ palẹ̀kùn, ẹ nà, ẹ pa ènìyàn méjì sílé ẹ̀, wasting someone blood. Bàbá àwọn èèyàn kan ní now because of this Yoruba Nation. And àwọn tó dẹ̀ lọ síbẹ̀ pátì kan náà ni. Pátì APC ló wà lórí oyè. Àwọn ni wọ́n lọ àtáàkì ilé Sunday ọmọ Adéyẹmọ. And you say you love Sunday. Bíbélì sọ pé ọ̀tá rẹ ọ̀tá mi ni. Your enemy. Anybody tó bá ti gbá tí ò ti gba àlàáfíà láàyè nígbà tá fẹ́ bẹ̀rẹ̀ program mo sọ fún yín, mo ní àlàáfíà kó bá gbogbo yín. Mo ní àlàáfíà kó bá gbogbo yín, àbí? Nígbà tí àlàáfíà bá wà, mami, tí àlàáfíà bá wà lórílẹ̀-èdè, tí ilẹ̀ Yorùbá bá dá dúró, ṣé àlàáfíà wà ni à ń jí pásítọ̀ gbé? Ṣé àlàáfíà la wà là ń pa àwọn ọmọ? Ṣé àlàáfíà lẹ́wà lẹ̀ ń dá àwọn ènìyàn lóró? Ṣé àlàáfíà lẹ́wà tí ẹni tó wà nílùú òyìnbó lè wá sí Nàìjíríà successful kí ẹ máa jí gbé? Ṣé àlàáfíà ni ìlú wà tí kò sí oúnjẹ? Ṣé àlàáfíà ni ìlú wà tí wọ́n ra káàdì, ẹni tó lọ ṣùṣù tó ra káàdì láti fi du ipò ààrẹ orílẹ̀-èdè ní 100 million? Ask your parent over there. Àwọn kan wá ń sọ̀rọ̀, ó ti náwó sí Yoruba Nation. Ṣé wọ́n ṣe náwó sí Yoruba Nation ni? Olóko 200,000 lẹ̀ tẹ́ fi wọ mọ́tò, ó ń pẹ́. Olóko 300,000, owó Tinubu lẹ́ṣin náà lẹ́ṣin. Ẹ fọpọlọ sí tó wà nílẹ̀ yìí. Okay, what is the gaining? Kí ni, mami, mo ń frustrate ara mi in my mind, láyé ara mi. Bíbélì sọ pé tí ọ̀tún rẹ bá ń ṣe, má jẹ́ kí òsì rẹ mọ̀. Ìjọ wo lè la pariwo pé nínú gúrùpù mi àwọn èèyàn wà ń bí, they can sell it. Tó bá jẹ́ pé nínú gúrùpù wa, ìjọ wo la láti ìbẹ̀rẹ̀ sí ń dáwó ń bẹ̀rẹ̀ láti over 2 years or 3 years láti bẹ̀rẹ̀ báyìí. Ìjọ wo ni mo dédé pè yín pé ẹ máa dáwó, a fẹ́ lọ Abuja, a fẹ́ dáwó, a fẹ́ lọ ibì kan rí. And we are going there. Àwọn èèyàn sì máa pé à ń lọ.
mo sọ lọ́jọ́ kan, ẹ má bínú ọ̀rọ̀ ló débẹ̀, mo ní àdúrà tá a lọ gbà láàrin òkun, àdúrà tá a lọ gbà ní àárín òkun nígbà tí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ ṣẹlẹ̀, àdúrà tá a lọ gbà láàrin òkun, owó ọkọ̀ tí tó gbé wa lọ, àwọn atukọ̀ tó wà wá lọ go come is more than 200,000. ṣebí nínú àwọn màmá yìí tó wà ń bí yìí, nínú àwọn ìyá mi tó wà ń bí ló sanwó yẹn. àwọn ìyá yẹn ò ṣe bọ́tà, ìgbà tán gbọ́ pé mo lọ, they pay daddy our line 500 and 1,000 support, àfi 2,000 support, we do it together, we give the glory to God. ẹni tó ṣèwájú kò dàbí ààrẹ. God bless you daddy mi, ẹ jẹ́ n kí bàbá yẹn, bàbá ààrẹ, ẹ má bínú, ó yẹ kí n ti máa kí àwọn èèyàn bí mo ṣe ń rí ọ̀rọ̀ yẹn ló ká mi lára. mo kí gbogbo èèyàn, bàbá Olúbùnmi Olúwafẹ́mi, ẹ kálẹ́ dáàdì, mo kí yín o. Adékúnlé Táíwò, mo kí yín o, ẹ ra àánú gbà o. Oyin code, ẹ kálẹ́ o, mo kí gbogbo yín o, God bless you. mo kí bàbá wa ṣe ọba Ògbóni, mo rí mẹ́, God bless you sir, ẹ kálẹ́ o. àwọn tí mo ń sọ rèé, you need to listen very well. I'm not rude to anybody, mi rude sí ẹnikẹ́ni, ṣùgbọ́n ẹ ò lè fi ìbùkún àbílẹ̀ ọ̀nà ṣe máa sọ kéèyàn fẹ́ ìrú gbàbùkún. ẹ gbọ́ statement yẹn, ẹ lọ sí. I don't want to do analysis for it. If not so, I will be playing it. How about judge it? But I don't want to judge anybody. But èmi á sọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, mo ti sọ fún yín pé sàpátá làásìtọ́ ètò bá ti lè lálejò ó ti dàbí takò arápá. ẹ jẹ́ ká mọ ohun tí à ń ṣe, ẹ jẹ́ ká mọ̀ pé ọlọ̀tẹ̀ ni àwọn ènìyàn. kò sí nǹkan méjì, kò sórúkọ méjì tá fẹ́ pé wọn. Let them sign them out. ẹ jẹ́ kí bàbá Akíntóyè kó sign wọn síta. I will say it. nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ tán bẹ̀rẹ̀ sí ń pariwo rádaràda tán sọ. ẹ̀yin lọ síbì kan, ẹlẹ́yàn kan wà ní post kan, ẹlẹ́yàn kan ṣe jù lọ, ó ń ṣe gbá, ó ń ṣàwo, ẹ wá débẹ̀, ẹnikẹ́ni yẹn kó lọ ṣe olórí ẹni tó ti ń control tẹ́lẹ̀. It is possible. kí n dìde sìn, kí n wá sọ pé I want to be a spokesman to Sunday ọmọ Adéyẹmọ pé we should remove Koiki out of the risks. Jẹ́ àti màpò ti lọ́wọ́ kàánú ni. Bàbá ti dàgbà. That is why sometimes when I hear man sọ fún òyìn pé where do you belong to? Láì sọ tẹ́ fi ń rí mi tí mo bá ń jáde, I don't want to be impact pẹ̀lú èèyàn ká máa sọ pé lágbájá àti lágbájá sọ̀rọ̀ báyìí, tàmádò àti tàmádò sọ̀rọ̀ báyìí, but mo jẹ́ peacemaker to everybody. Kí ilẹ̀ ìlérí torí mo máa dúró ìyà tí mo jẹ. Ṣé ti ojú mi tí wọ́n attack? Àbí recently mi mo mọ tá ṣe fún mi. Ìgbà tán wá lé mi tán dá lé mi rú. Ṣé mo bọ́ sórí social media mo sọ rádaràda. Ṣé rí gbogbo nǹkan láyé yìí o gbúdọ̀ ṣe olóòótọ́ kéèyàn bá lè jẹ́rìí ẹ̀. Wọ́n wá sí mọ́tò mi, wọ́n fọ́ gbogbo mọ́tò mi. I'm still alive. Mi sọ pé kéèyàn kan ra mọ́tò fún mi. Because ilé oge tó gé jẹ́, I will be prouding on it. Mo níṣẹ́ ọwọ́ mi, mo ń kọ́lé, mo tún ń ṣàgbẹ̀. Ṣùgbọ́n ènìyàn, ẹ jẹ́ kí n lọ sórí ọ̀rọ̀ mi ní ìfẹ́ pẹ́ rárá. Ènìyàn sọ pé òun kí èèyàn, ó tún kí lásán lẹ́nu. Tó o bá mọ̀ èèyàn, o ní kọ̀ọ̀lẹ̀ lọ́wọ́ náà. Why you can't call him? Hello sir, congratulations. Kò ṣe yẹn ní kọ̀rọ̀. Yorùbá ní tá a bá mú pamọ́ lónìí yìí, ẹ tún ṣe sórí pépà, ẹ sọ lórí rédíò. Àjẹ́ ké lánàá, ọmọ kú lénìí, ta ni ó ṣàìmọ̀ pé àjẹ́ àná ló pọmọdé. Ó yẹ ká máa wòra wa dáadáa ká tó bẹ̀rẹ̀ sí gbéra wa sípò. Okay, àwọn kan pé wọ́n ní olóṣèlú ni ẹ́, o ní láti kóra wọn jọ. Mo fẹ́ dá ọ̀rọ̀ kan padà lénìí sí ayé Ọmọlúkà. Ọmọlúkà, mo ti rí Ọmọlúkà ní Èkó lẹ́ẹ̀kan rí
ní abúlé Ẹ̀gbá nígbà tí rèsì ṣẹ̀bẹ̀rẹ̀. Ìgbà yẹn ló arrange pé látèkó first rally a máa lọ sí Ìbàdàn láti lọ bá Sunday ọmọ Adéyẹmọ. Adẹ̀ra first nígbà yẹn 5,000 tèmi sì wà lọ́wọ́ mi, one day I will take it, màá mú jáde. Màmá yẹn ni coordinator. Màmá kan mi ìfẹ́ dárúkọ màmá yẹn lábúlé Ẹ̀gbá. Tí Ọmọlúkà bá ń gbọ́ báyìí a máa gbọ́ dáadáa lábúlé Ẹ̀gbá area nínú ọ̀nà ní oko ọba nílé màmá yẹn wà. First coordinator Lagos State nìyá yẹn. Ilé ìyá yẹn láti kọ́kọ́ ṣe meeting nínú school ìyá yẹn. From there wọ́n wá zone àwọn coordinator among of the coordinator abúlé Ẹ̀gbá on that time. Kẹ́tì mọ̀ pé mo kí n tó bọ́ ọ̀tá wa máa sọ̀rọ̀ mo ti wà ń bẹ̀ tipẹ́. But lẹ́ni tọ́mọlúkà gan bá rí èmi fúnra mi kò lè rántí mọ́. Lára àwọn ìrìn àjò tí Ọmọlúkà jẹ ìyà tó jẹ nígbà tó lọ sí Badagry, lára àwọn tó kó jọ ní Badagry as a coordinator ó kó gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa ó lọ kó wọn mọ́ ọmọ APC. Ká tó wá mọ̀ kí Ọmọlúkà tó máa ti Oǹdó wá sẹ́kọ̀ọ́ kó tèkó lọ Òṣogbo kó tó bẹ̀rẹ̀ sí rìn káàkiri nígbà yẹn kó tó kó everybody jọ. We are there on that time. Níbo ni wọ́n wà nígbà yẹn. First rally tá a kọ́kọ́ ṣe the first first tí a kọ́kọ́ ṣe tọ́mọlúkà tá a rà ẹni kí gbogbo wọn lọ mú first yẹn jáde ká ya orí Oòduà sáyẹ báyìí I will bring it out. Àwọn nǹkan tí bá a jọ sọ tí mo kọ́ lẹ̀ lọ́jọ́ yẹn tá a jọ share I have the document with everybody and I belong to mo dẹ̀ súnmọ́ gbogbo àárín àwọn olóṣèlú ni mo wà àárín APC ni mo wà nílùú Èkó. Even that abúlé Ẹ̀gbá lẹ́gbẹ̀ẹ́ ilé mi báyìí ibẹ̀ náà ti ń ṣe meeting Àlímọ̀ṣọ́ local government. They know me contrite. Wọ́n mọ̀ pé I will support Yoruba Nation. Tó bá ti di Yoruba Nation a máa jọ ń jà ní. Ó dẹ̀ lè rí mi kí wàá máa bọ́ sáàrin wọn kí ní mọ̀ ṣe tẹ̀lé Tinubu. It's not possible because ata àti ojú ni wọn kì í ṣe ra wọn. Because tán bá rí mi àtàwọn ọmọ squad tèmi wọ́n wò pé àwọn Yoruba Nation group náà lọ yẹn. We are not a politician. Mo torí ọ̀rọ̀ politician PA mi tẹ́lẹ̀ mo lé dànù torí pé ọ̀rọ̀ politician because ó ń lọ ní kọ̀rọ̀ ó lọ support àwọn politician mo dẹ̀ get here and I told him pé nínú kúkú àti ní yíyè rìn tiẹ̀ kí n rìn tèmi. Because of politician ó ní ṣọ́ọ̀ṣì kan tán fún mi pé kí n lọ wàásù ńbẹ̀ mo dẹ̀ dictate pé pastor tó wà nínú ṣọ́ọ̀ṣì yẹn is Tinubu follower mi ọmọ Tinubu gangan ni ó dẹ̀ invite mi sí church yẹn mo dẹ̀ pé lẹ́yìn mo ní daddy I will never come to your church come minister over there. Ó ní àwọn people have been waiting for me mo ní waiting for who? Because tí mo bá débẹ̀ tí mo sọ̀rọ̀ fún àwọn èèyàn tí mo sọ̀rọ̀ fún àwọn èèyàn Yorùbá Nation pé kẹ́ ẹ yí padà ẹ má tẹ̀lé Tinubu I will become your enemy instead of becoming your enemy let me stay away from you. That is àwọn kankan wọ̀nyí la ní láti ṣe kẹ́ni láti realize pé kì í ṣe kankan náà ẹni tó bá dúró sínú òṣèlú Nàìjíríà ó lè ní kò fẹ́ ìlọsíwájú. Ẹni tó bá ṣe ń sọ wípé òun ṣe ń support iye òṣèlú ó lè ní. Let's bring this thing down. Kàtúntò ó lè kọ́ ilé rẹ látòkè never. You will start from beginning. Wàá gbẹ́ foundation wàá ṣe German floor kó o tó kọ́ dókè. It's not possible to you going up because ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tẹ́ ń pè tó náwó náírà ẹ̀ ó tẹ̀ tún pé olóṣèlú ṣé Bíbélì sọ pé bó o bá fẹ́ jẹ́ ọ̀ṣàká bó o bá fẹ́ jẹ́ òṣoko jẹ́ òṣoko má ṣe ọ̀ṣàká ìṣoko má jẹ́ pòkò gbóná kò tútù torí pé àwọn ni wọ́n máa dẹkùn mú wa pàápàá jùlọ iṣẹ́ ti rí okùn tí wọ́n dẹ sílẹ̀ báyìí wọ́n fẹ́ gbé bàbá Akíntóyè wọ́n fẹ́ gbé gbọ́n everybody. If not wisdom of God tí kò bá jẹ́ pé àdúrà ti wà tó kò bá jẹ́ pé iye wa ti ṣí bàbá Akíntóyè will become a useless person in the presence of everybody.
wọ́n á ní ọ̀dàlẹ̀ ní bàbá yẹn tó bá jẹ́ pé kò fi ọgbọ́n àti làákàyè sí nígbà tẹ́jọ ya fọ́tò èèyàn wá kí mi ó ti ṣẹlẹ̀ rí jẹ́ kí n sọ fún ẹ there's one day mo lọ minister ní church kan gbàgbọ́ o that is why o gbúdọ̀ gbọ́n ju èṣù lọ that is Ọ̀ṣun state mo lọ minister ń bẹ̀ crusade ní ìrọ̀lẹ́ bí mo ṣe dé sí ìlú yẹn side Iléṣà ni mo dé sí fíìdì yẹn báyìí mo sọ fún àwọn ọmọ ìṣẹ́ mi mo ní Ọlọ́run sọ fún mi pé wọ́n fẹ́ dá mi wò níbí ṣùgbọ́n àwọn ọmọ ìṣẹ́ mi ní daddy ṣé in spiritual or physically mo ní physically ni kì í ṣe ti inú ara ok àwọn ọmọ ìṣẹ́ mi bẹ̀rẹ̀ sí site torí we are many àwọn bẹ̀rẹ̀ sí site everybody dúró mo ní kán dúró kán fi mí sílẹ̀ nígbà tó tó 30 minutes àwọn kan kóra wọn jọ wọ́n dé fìlà church yẹn wọ́n kọ orúkọ church yẹn wọ́n ṣe logo pastor wọn síwájú ẹ̀ ó bìlí pé nígbà tó máa tó 30 minutes tí mo ti kúrò ń bẹ̀rẹ̀ tá a dídòkó àwọn kan náà tó kóra wọn wá just like that cap but nínú logo cap yẹn Tinubu ni wọ́n yà síbẹ̀ wọ́n wá darapọ̀ mọ́ wọn yẹn the same cap yẹn black nínú cap yẹn iwájú yẹn wá jẹ́ white gbogbo tí wọ́n yẹn náà wá jẹ́ white bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta tán wọ Tinubu yẹn wá dúró sẹ́yìn ni àwọn tí wọ́n wọ ti church mẹ́ta dúró báyìí náà àwọn náà dúró báyìí ẹ̀mí bọ́n ṣe dúró yẹn tán fẹ́ máa snap yẹn mi ò tiẹ̀ mọ̀ mi kì í máa ń sábà mi pọ́n gbogbo àwọn tán ya fọ́tò mi láìkí máa ya fọ́tò tí máa ṣe báyìí ojú tí máa gbé sókè mo dẹ̀ rí kíní yẹn lẹ́yìn mi ni mo dẹ̀ ń wò wájú mi pé mo wo glass pé mo wá wo ní ẹni sùúrù ẹ má ya fọ́tò yẹn o olú tó ń ya fọ́tò má yà o mo wá yíjú sẹ́ni yẹn mo ní ṣé fìlà ṣọ́ọ̀ṣì ń lélẹ̀ àbí kíni lẹ́sẹ̀kẹsẹ̀ mo wá pọ̀ ọmọ ṣẹ́ mi mo ní ṣe bí nǹkan tí mo ní kẹ́ máa ṣọ́ lélẹ̀ mo wá ní nísìnyí ẹ wá ya fọ́tò yìí ẹ wá lọ yọ àwọn èrò tẹ̀gbẹ́tẹ̀gbẹ́ yẹn kúrò ẹ wá ní mo support Tinubu ẹ gbé sórí social media ṣe ti rojú ayé àbẹ́yẹ̀ rí that is why àwọn èèyàn ń ṣọ́ ẹ láti mú ẹ ó ní mo ṣe sọ fún yín pé nínú ìwé Jeremiah 15 kó ba lè yé ẹ ó sọ fún ẹ pé bí Mósè àbí Sámúẹ́lì bá dúró kò ní yọ́nú sí wọn ẹni bá ṣe iṣẹ́ ibi yóò gba ẹ̀gún ìran dé ìran rẹ̀ nílẹ̀ Yorùbá ilé rẹ̀ yóò kún fún ẹ̀gún ọ̀nà rẹ̀ yóò sì parun ó ní idà fún idà ìyàn fún ìyàn nítorí wọ́n fẹ́ fi ilé wọn sínú ẹ̀gún àti èpè ni àwọn ni wọ́n fẹ́ fi orí àgbò tán fẹ́ sọmọ ti ẹyẹ ṣé ẹ ti wá rí ibi tó nígbà tí ọ̀rọ̀ bàbá Èkìtì tó fẹ́ ṣẹlẹ̀ ńgbà yẹn ṣé ẹ ti wá rí pé àwọn tí wọ́n mú ní ìlú gangan ni ibi tó kọjú sí ẹ̀yìn ló kọ síbì ní ṣé ẹ ti wá rí àṣírí tó wà níbẹ̀ tí mo fi sọ wípé we did need to fight tí mo bẹ̀rẹ̀ sí ń pàrọwà sí everybody pé májèlé ni àwọn tí wọ́n sì ń dẹ májèlé yìí wọ́n wà ní under the ground àwọn tó fẹ́ da ilẹ̀ yẹn ìrìn àjò yìí rú ọwọ́ Tinubu lẹ̀ ń pàmbẹ̀ mo ti sọ fún yín mo ní Tinubu dàbí Fáráò ni ó gbọ́n tinú tẹ̀yìn ṣé ẹ mọ̀ pé mo ti sọ ìtàn kékeré kan fún yín rí mo ní ẹni tó ń ṣe ìjọba òkùnkùn alágbára ibi tó ga tó bá rí ẹni tó bá dájú tó dára rẹ̀ lójú tó jẹ́ wòlíì lóòótọ́ tó ti lọ sí agbede méjì òkun láì jẹ́ pé ó flight o tó jókòó sínú ọkọ̀ dé etí beach ní ká fi ọkọ̀ gbé ẹ lọ sínú agbede méjì òkun wàá kọjá rírù òkun etí òkun ni ó máa ń ru àárín méjì rẹ̀ kì í ru lọ bèrè lọ́wọ́ wọn ṣe lọ dáadáa àárín méjì òkun ò kì í ru àárín méjì òkun bá ti ru ọkọ̀ gbọ́dọ̀ dojú dé the last time tá a lọ sí beach last Friday tá a lọ beach Iléyá kó ọ̀la which is on the 8th that's the 8th ibi Saturday ní Iléyá àbí Sunday but if last Friday kan tó ṣe Iléyá yẹn la lọ sí beach òjò ló pa mí dé beach lọ́jọ́ yẹn that is was Badagry
gbogbo ọkọ̀ tí wọ́n kó sórí omi lọ́jọ́ náà gbogbo ẹ̀ ló dojú dé because òkun yẹn ṣe kíni ó ṣe mẹ́wàá fún everybody on that place on that day. Mo ní fídíò ẹ̀ lọ́wọ́. Òkun gbogbo àwọn táwọn orí ẹ̀ lọ pẹja ọkọ̀ 3 ló wọnú odò lọ. Tó jẹ́ pé àwọn ọmọ yẹn tó jẹ́ pé wọn ò jẹ́ professional àwọn tó ń wẹ̀ ni ibẹ̀ náà máa kú sí. Àìmọye àwọn tó dẹ̀ ń sọ ẹ̀mí wọn ni tó jẹ́ pé bó ṣe dànù yẹn kò ní jẹ́ kán jáde ó máa bò wọ́n ni ó sì fẹ́ràn wọn ló sì fi wọ́n lẹ̀. Agbára Ọlọ́run nìyẹn. Ṣùgbọ́n tí àwọn irú eléyìí bá lè lọ ṣèpàdé èmi á máa sọ fún ẹ pé ṣé ẹ rí Tinubu tẹ̀yìn mú tẹ̀yìn rẹ lòyìn Tinubu ṣé ẹ rí Tinubu tẹ̀yìn rọ Àmùdá tẹ̀yìn rí yẹn. Agbára igbákejì Sátánì níbẹ̀ lọ́wọ́ rẹ̀ tó tọ́ mo sọ fún yín lẹ́nà I will declare to you. Torí pé ẹ̀yin ẹlòmíì kò mọ̀ pé àkàrẹ̀ dáàdì àdẹ̀gàdàgàdà àdẹ̀gàdàgàdà kan kìnìkan àdẹ̀gàdàgàdà kan no. Ẹni tó bá lè pinnu láti máa fi ẹ̀mí ti ẹlòmíràn ra ẹ̀mí ẹ̀ padà àwọn ń tẹ̀lé Bíbélì ni. Bíbélì ó gbọ́ nínú ìwé Jóòbù mo ti sọ fún yín rí Jóòbù orí 2 nígbà tí Sátánì sọ fún Ọlọ́run fúnra rẹ̀ mbẹ́ ó ní àwọ̀ fún àwọn eégún fún ní tí ìwọ bá ní Sátánì ló sọ bẹ́ẹ̀ ó ní ohun tí ìwọ bá ní ló máa fi ra ẹ̀mí ẹ̀ padà. What do you have to retain your life? Ohun tó ń ní agbára ń bẹ lọ́wọ́ ẹ̀. Báwọn eré ilé ìbá sọ pé wọ́n fẹ́ pa èèyàn 12 lékílẹ̀ ọ̀tọ̀ mọ́ wọ́n á gbìyànjú ẹ̀ àdẹ̀ Ọlọ́run á fún wọn ṣe because wọ́n ti jẹ àwọn èyí tó bá sọ pé ayé ṣùgbọ́n kò sí tó ń jẹ ayé sì gbéga ni Ọlọ́run sì ń gbà fún ni. Admin, God bless you. It is well with you. Ó ní sọnù lórúkọ Jésù. Ọlọ́run sì ń gbéga ni ó sì ń wà ń bẹ̀ ni the life is still exists. Because Ọlọ́run kì í ṣe ènìyàn. Bẹ́ẹ̀ ni Sunday Adébánjọ. Bẹ́ẹ̀ ni láìfù yìí ayé yìí ó sì wà bákan náà. Torí pé kí a ṣe ọkàn rẹ̀ lé kó bá lè parun ni. Ìjẹ́rìí ayé. Àwọn èèyàn máa sọ pé òun ni ìjẹ́rìí àlìkámà èmi ò mọ̀ pa ẹ̀. Ìtùnú Àyìnlá God bless you. Àdúrà mi gbà láyọ̀ mi God bless you. Nítorí pé gbogbo ibi tí ó ń pinnu sí that is only way to work hard on it. Àwa dẹ̀ dúró message dídúró tiwa ni pé gbogbo ibi tó dẹ pàkúté sí kọ́lọ́run kó máa rí dànù. Gbogbo ibi tí òwú aláǹtakùn rẹ̀ tó ti mú eṣinṣin kó máa já dànù. Kí ibi kí ó má ṣe ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n ń tọ̀ ọ́. Nítorí pé nígbà tí àwọn ènìyàn bá ṣe iṣẹ́ ibi wọn they think they are wise. Ènìyàn ló wò ènìyàn ṣoṣo tó bu yẹ̀pẹ̀ ẹsẹ̀ rẹ̀ tó fi tálọ́fà tẹ́sẹ̀ dégbò àbáyé ikọ́. Èèyàn ló wò ṣùṣùn tó na ọwọ́ báyìí tó dẹ̀ fi ń control ayé èèyàn ìbéèyàn ni. Some even people wà láyé yìí tó jẹ́ pé wọ́n ní agbára òkùnkùn lọ́wọ́ láti ṣí àti láti tì. Are you know this life when I'm talking about the padlock? Àgádágodo. Ayé ìkànnà làwà. That is why àwọn èèyàn tẹ́ ẹ rí yẹn ẹ ń rí wípé ẹ jẹ́ ká parí ìjà ẹ jẹ́ ká ṣe kinní kan ṣé orí ó yàtọ̀ sí ara wọn o. Because bí irú èèyàn yẹn bá lè jókòó síbi kan tí wọn náà bá jókòó sí kan your life is on danger ó wà nínú iná. Lákòókò tá a wà yìí kò yẹ kí bàbá Akíntóyè kó máa gba àwọn físítọ̀ kan in a secret way. Anybody kó jókòó sáyé if you want to do your ká ṣe Zoom meeting now. Tó bá ẹ̀dẹ̀ jẹ́ pé àwọn fẹ́ wá ẹ jẹ́ kó jẹ́ pé àwọn olórí wà ń bẹ̀ kí ọ̀rọ̀ lè bá dùn sọ. Nígbà tó bá ní bàbá Akíntóyè wọ́n ní bàbá Akíntóyè ní ká lọ kóra wọn jọ kán máa lọ campaign fún Tinubu
mami tí ọmọ kékeré bá gbọ́ tó ń tẹ̀lé á dàbí pé kó ya wèrè. ṣùgbọ́n bíbélì ní ká wádìí ohun gbogbo dájúdájú ká di ètò jẹ́ òtítọ́ mọ́. àdẹ̀tí rí òtítọ́ kò síbi kankan tẹ́ ẹ lọ. òtítọ́ ni pé do you greet him? Anybody ló lè kí ènìyàn, but wọ́n jẹ́ kó yé wa pé o tún pariwo nínú rédíò, pépà sì gbé. kò sí nǹkan kan tó tún pamọ́ mẹ́. ok, ṣé nígbà tí Tinubu tó gbọ́ pé àwọn Nigerian government wọ́n fọ́ ilé Sunday ọmọ Adéyẹmọ, ṣé Sunday ṣé tọrẹ ká wá sọ pé ṣé Tinubu kì í? ìbéèrè mi nìyẹn o. ṣebí gbogbo àwọn ọba òjèlú wọ́n ṣàṣìṣe wọ́n fi tọ́ sínú tún un kẹ́yìn kó fẹ̀jẹ̀ sínú kó tutọ́ funfun jáde. ṣé Tinubu kì í? which governor nílẹ̀ Yorùbá tó lè ṣe sorry to Sunday? governor wo ló sọ? ẹ dáhùn. Mami, I want people to say yes or no. torí mo lè má gbọ́ngbà yẹn àwa lè wà lágíjú wa. wọ́n pé lágíjú ní bàbá ti gbọ́gbé wọn, lágíjú ní bàbá ti gbọ́gbé wọn, àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kígbe lágíjú, lágíjú ní bàbá ti dá wọn lọ́lá, dá mi lọ́lá Jésù láàrin agíjú ayé. Ọlọ́run yóò dá ọ lọ́lá ìwọ tó ń gbọ́ mi. Ajíbọ́lá Fáṣọlá, yes, no. láì lórúkọ Jésù, ọ̀tá ò ní ṣe no sí ọ̀rọ̀ ayọ̀ rẹ lórúkọ Jésù. No of them saying a word at all, sir. ẹ ṣeun Bọ́lájí, àní Bọ́lájí. Nobody. sórí simple arithmetic ni kò sí nǹkan kan tẹ́ ń gbà. torí máa mo ń gbọ́ gbogbo analytics tí wọ́n jọ ń fà. mo kà rẹ́rìn ni pé mi ò rẹ́ni béèrè ìbéèrè lọ́wọ́ irú àwọn ènìyàn ibi yìí. ènìyàn ibi lèmi pè yín o, because ọ̀tọ̀ ní kájọ jà. ṣe rí nígbà tí sorry to say this statement tán ní à ń bá Ààrẹ Ọ̀nà Kakanfò jà, until when you are still táṣẹ̀ tí ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò tá à ń bá wí is still saying something pertaining Sunday. ó sì sọ bó sì ṣe fẹ̀jẹ̀ sínú tó ń tutọ́ funfun jáde, ó sì ń sọ tiẹ̀, ó ṣe kí gbogbo ayé mọ̀ pé ìtàn ṣe fún Sunday ò dáa. ẹ jọ̀ọ́ ẹni tó sọ̀rọ̀ yìí mo fẹ́ gbọ́ dáadáa o. nígbà tí wọ́n fọ́ ilé Sunday, kí ni ǹjẹ́ ó gbé pépà jáde tó fi kí Sunday síbẹ̀ kó tó di pé òwò ẹnìkan wá wí ní tíkẹ́ẹ̀tì? ẹ ti kẹran mérò, mo ti sọ tipẹ́tipẹ́. Sunday Adébánjọ, no, tẹ́rí àwọn irú àwọn ọ̀rọ̀ yẹn ẹ má jẹ́ ká máa sọ síta. when you want to work over it, àjọmọ̀ àwọn ò lè pè mí àsọ̀rọ̀, that is it. ẹ mọ̀ pé àwọn olóṣèlú bá ṣe wà, they are monitor my page. they are bá ṣe ń ṣe program yìí tó pọ̀ jù nínú wọ́n wò wá ní silent. that is why torí pé wọ́n ti ń bèlè pé ọmọ ọba Abíọ́dún, I will never hide my word. tí n bá rí òtítọ́, I will let you know pé this is the truth. ó bá máa pa mí ló máa pa mí, I will let you know pé nǹkan tí mo fẹ́ ṣe lélẹ́yìn mo dẹ̀ fẹ́ ṣe náà nìyẹn. Unchangeable God lọ̀rọ̀ mi. Ọlọ́run lè wàá lè sọ fún mi pé bó ṣe fẹ́ ṣe yẹn rárá báyìí ni mo dẹ̀ tó padà wá báyìí. ṣùgbọ́n ẹ̀ tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí, I deep in on it, I sit down and I know what is going on pertaining it. But mo gbàgbọ́ ẹ̀yin olóṣèlú ẹ wàá padà gbèrè ìtìjú ní. ẹ wo Mákindé, òun ti ń jẹ́wọ́, mo ti sọ fún yín, òun ti jẹ́wọ́ ń tiẹ̀. ẹ rí i pé wọ́n ti fúnra wọn léèwọ̀ jẹ, wọ́n gbá fáìsì jáde, wọ́n yọ fáìsì, bóyá lọ́la yóò declare lomi as a governor, yóò padà pàdánù nìbàdàn náà ni. ṣé ó fẹ́ kú síbẹ̀ ni? kò lè kú síbẹ̀, yóò padà dára alẹ́ ni. ìyá rẹ̀ ń padà bọ̀. ìyá rẹ̀ ń padà bọ̀. ṣé ti Oyètọ́lá gbà mo sọ fún yín pé yóò pàdánù
kò sí èrè kan, kò sẹ́ni tí ò ní jèrè. Ẹ lọ wo àwọn program tí mo ṣe fún wọn gbogbo wọn. Ọlọ́run ló sọ, ènìyàn kọ́. Mo lè ní foríro, tí n bá foríro ègbé ni, but Ọlọ́run bá sọ, tá bá sọ, Ọlọ́run yóò fìdí rẹ̀ múlẹ̀. Ní ìdẹ̀ tún jókòó ti pé Olúwa torí pé mo sọ̀rọ̀ báyìí ó gbẹ́nu mi sọ̀rọ̀, Olúwa jẹ́ kó ṣẹlẹ̀ over my dead body. Tí n bá ti kúrò ńbẹ̀ eré pa ni, tí n bá ti sọ̀rọ̀ báyìí mo tún lọ ṣeré pa ni. Mo like kí n máa ṣeré, kí n máa ṣeré pa, kí n máa káwọn ọmọ mi, àwọn ọmọ boys mi kájọ máa ṣeré pa kiri, ká lọ bí iṣẹ́ káṣọ máa sọ̀rọ̀. I didn't have a time for anybody láti, tó bá dẹ̀ jẹ́ pé mo fẹ́ gbàdúrà fún yàn, tó bá pè mí tí n bá ráyè máa ní mi ráyè, bá dẹ̀ ráyè máa gbàdúrà fún yàn. That is mine. But tí Ọlọ́run bá ti dé sí mi pé bí ọdún, this is the way, mo ti jókòó nìyẹn, mi mọ bí ènìyàn yẹn fẹ́ rí. Ṣùgbọ́n tí mo try àti sọ lálẹ́ yìí, àbí láàárọ̀, àbí lọ́sàn-án, àbí ní ìrọ̀lẹ́, àbí lákòókò tó wù kó ń gbọ́ mi. Ní tí mo sọ ni pé má ní ọwọ́ níbi ìparun ènìyàn. Má jẹ́ kí ayé lò ẹ́ síbi ìparun. Má dúró síbi ìṣubú ẹ̀dá. Má jẹ́ ká torí owó àti ohunkóhun àti ipò tí ìwọ ń lé, because ó mọ̀ pé ẹni lulẹ̀ iná sókè, ó mọ̀ pé yóò lulẹ̀, tó bá lulẹ̀ yóò padà wá. Jẹ́ kó lulẹ̀ náà. Jẹ́ kó lulẹ̀ náà ká wá rí pé yóò padà wá. Ṣé gbogbo àwọn tó ti lulẹ̀ yẹn wọ́n padà wá sí Yoruba Nation? Àbí ẹ ti gbàgbé àwọn wèrè Fẹ́mi kí lórúkọ tẹ́ ń pè, àwọn tán da Sunday ńgbà yẹn tán wọlé ti Sunday. Mo sọ ńgbà yẹn mo ní gbogbo àwọn tó ń wọlé ti ẹ yìí wàhálà ni, but nígbà yẹn mọ̀ pé torí pé ọ̀rọ̀ Yoruba Nation àpọ̀ nú ẹ̀, ilé asọ́tẹ̀, ilé ìsàlẹ̀ asọ́tẹ̀, anybody mélòó ni Sunday fẹ́ listen sí, because you are many. But mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé lẹ́ni Ọlọ́run wà ń bẹ̀. Wọ́n ká ẹsẹ̀ kẹrin kí n tó máa lọ ni mo wà nínú ìwé Jeremiah 15:4. Ó ní èmi ó sì fi wọ́n fún ọ ìwọ̀sí ní gbogbo ìjọba ayé nítorí Mẹ̀sáyà ọmọ ẹ má tí ì pè ní ẹjọ́ Esékẹ́lì ọba Júdà, nítorí èyí tí ó ti ṣe ní Jerúsálẹ́mù. Nítorí ta ni yóò ṣàánú fún ọ, ìwọ Jerúsálẹ́mù? Tàbí ta ni yóò sunkún rẹ? Tàbí ta ni yóò wá láti béèrè àlàáfíà rẹ? Ẹ ti gbọ́, níbi tó worst sí, Nigeria is down. Mami, mo ní ibi tó worst sí, tó o bá dé Rwanda, tó o mọ́wọ́ Nàìjíríà débẹ̀, wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀. Kí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ kán ṣèǹdí ẹ̀, wọn ò ní ṣèǹdí ẹ̀. Rwanda, it's a pity. Kó o dé Dubai, wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀. Kọ́ńtì wo ló fẹ́ mọ́wọ́ Nàìjíríà? Kotonu nìkan gan tó bá fowó Nàìjíríà ra nǹkan ní Kotonu, wọ́n máa wo ẹ̀ báyìí bí ìgbẹ́ kan tó gbà lọ́wọ́ ẹ̀ ni. Ṣé orílẹ̀-èdè wa nìyẹn? Ṣé orílẹ̀-èdè nìyẹn? Bẹ́ẹ̀ ni eré ìlú àṣà Fani Káyọ̀dé, God bless you. Ọpọlọ rẹ ò ní dàrú tí mo fẹ́ sọ. Hey, that is why I love you, madam. Mo máa ń like kéèyàn máa wà kó máa tẹ̀lé mi nínú àwọn nǹkan tí mo bá ń sọ. Lórúkọ Jésù, ọpọlọ rẹ ò ní dọ́bà. Òní Godwin, God bless you. That is gbogbo àwọn kan wọ̀nyí, ibẹ̀ ló yẹ ká ti kíyèsára, ká kíyèsára. Òtítọ́ wà nínú ọ̀rọ̀ òpònú nígbà míì, bọ̀ tó o bá ń wo ọ̀rọ̀ wọn, tó o bá ń gbọ́ ìṣe wọn, wàá máa rí pé nínú wọn olórí burúkú ló pọ̀ jù mẹ́. Ìwọ tó ń gbọ́ mi ò ní yí olórí burúkú ìdá. Ohun gbogbo owó wo bíbà ìbò ṣe ń fún yìí. Bẹ́ẹ̀ ni ayé yìí ṣe yẹ kó rí. Ṣùgbọ́n ta ni ó wá àlàáfíà rẹ? Ta ló ń wá èrè rẹ? Ta ló máa béèrè àṣeyọrí ẹ? Pọ̀ torí pé nínú ìrìn àjò rẹ, o ti rò pé ó pin, o ti rò pé kò sọ́nà mọ́, o ti rò pé ọ̀tá ti borí ẹ. Because of nǹkan tán lé ní. Irú ẹni yìí, ó lóun ti fẹ́ jáde fún gọ́vnà rí, ó fẹ́ ṣe kinní kan fún, olùlé dẹ̀ fẹ́ di president.
ẹ ti wá rí i pé gbogbo nǹkan tí wọ́n lébọ̀ ni pé Yorùbá Nation ó ti yá kíákíá táwọn bá débẹ̀ àwọn fẹ́ lọ dun pírẹsidẹ́ǹtì àwọn fẹ́ lọ dun gómìnà àwọn náà fẹ́ joyè nǹkan tán lébọ̀ ńbẹ nìyẹn. sórí kò sí nǹkan kan mí tó wà ńbẹ láti ṣe òtítọ́ téèyàn bá ti lè lọ bá ọba ìlú pé kó fún un lóyè nígbà tí gbogbo ẹ̀ bá délẹ̀ ẹ̀ ti ń kà á wọ́n ní àríṣe láríkà àríkà bàbá èrègún nígbà tẹ́ ẹ bá wá sọ àdúró ilé kí lẹ fẹ́ jẹ́ káwọn ìyá tán náwó nára àìmọye ẹni tí fọwọ́ náà ìgbà lórí ìrìn àjò yìí. bẹ́ẹ̀ ni Ṣọlá iṣẹ́ tí Ọlọ́run ti parí ni nínú statement wọn nígbà tán wá sọ̀rọ̀ èyí tó wá dùn Ọlọ́run mi jù mi lè sọ pé ó dùn mí òun ni pé wọ́n ní tí bàbá yẹn bá kúrò wọ́n ní tálákùnrin yẹn bá kúrò nínú Yorùbá Nation wọ́n ló tán nìyẹn tán sí bò ó ta ló mọ̀ wọ́n ẹjọ́ ẹni ò tiẹ̀ gbórúkọ wọn rí ní ìmẹ̀yàn kankan nínú Yorùbá Nation I didn't know anybody mo mọ Ọlọ́run I don't want everybody to know me àìmọye lòmí nínú Yorùbá Nation lẹ́ni tí ò tí ì mọ̀ mí tí ò rí mi rí láti over 30 bẹ̀rẹ̀ yìí and a lot of people dẹ̀rẹ̀ wọn fi mí ṣeré wọ́n ń gbọ́rọ̀ mi láti gádà ti bẹ̀rẹ̀ àbí that is gbogbo nǹkan wọ̀nyí Ọlọ́run ló lo anybody láti jáde máa ń sọ nobody is preaching for me kò sẹ́ni tó gbàdúrà fún mi pé àbí tó preach fún mi pé wá join Yorùbá Nation gbogbo èèyàn bíi 100 bíi 1000 tí wà ń bíbà ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn bíi Abíọ́dún Ọládélé ta ló sọ̀rọ̀ Yorùbá Nation fún yín Erelu Ẹ̀sà ta ló wàásù Yorùbá Nation fún yín Ṣeun ta ló wàásù Yorùbá Nation fún yín Àdùnní ta ló wàásù Yorùbá Nation fún yín àwa tí Ọlọ́run pè ló yàn àwa tó yàn ló ṣe lógo. ìrandíran wa kò sì lè parun májẹ̀mú yàn àti kọ́ ẹ ti gbọ́ dáadáa báyìí wọ́n ní májẹ̀mú náà àwọn àkọ́ májẹ̀mú náà Ọlọ́run ti kọ́ májẹ̀mú náà sọ́run kò dẹ̀ sí kò lè yí padà títí láéláé you will be there for life. Why people praising himself? Why do you praising yourself? bẹ́ẹ̀ni Bọ́láńlé ó wù wá ní aláìkè afẹ́ kúrò nínú òṣì David fídíò wo ni mi ò mọ fídíò what you are talking about okay ṣé àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí àwọn Dára ni wọ́n ṣe àwọn ọ̀dà pé tẹ́ bá lọ sí péjì Dára ẹ máa rí fídíò àwọn ọ̀rọ̀ àwọn ìfọ̀rọ̀wọ́rọ̀ wọn ni wọ́n pe àwọn bàbá kan tí wọ́n mi fẹ́ dárúkọ wọn àwọn bàbá kan wọ́n jọ fi ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ even Ọmọlúkà sọ̀rọ̀ mẹ́wọ̀n yàtọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ pọ̀ but when you go there and listen ìbànújẹ́ torí ìgbà táwọn kan gbọ́rọ̀ ẹ̀ tán ṣe ẹ̀ pẹ̀lú mi mú kàwé mi kì í fẹ́ gbọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ nígbà tí mo gbọ́ nǹkan kan ni mo kàrí dìmú bẹ́ẹ̀ méjì yẹn náà ni mo dẹ̀ wá sórí ẹ̀ fún pé ẹ ní ìdá ti parọ́ fún wa. nítorí pé àti kọ́pọ̀ olóṣèlú nìyí àwọn fúnra wọn náà fẹnu wọn sọ. Okay, what are you talking about? Eléyìí kì í ṣe ọ̀rọ̀ ìlú sí ìlú. Àwọn kan ní ká má sọ pé tàrí àwọn ọmọ Èkìtì tí wọ́n ti pọ̀ jù no nothing like that kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìlú kọ́ leléyìí. ọ̀rọ̀ ìlú kọ́ leléyìí ọ̀rọ̀ ìlú òun kọ́ leléyìí ọ̀rọ̀ ìlú kọ́ tó bá gbọ́ mi dáadáa kò sí lóòótọ́ àwọn ọmọ Èkìtì lè pọ̀ bẹ́ẹ̀ yìí ṣe pọ̀ bí Èkìtì ṣe pọ̀ ní Yorùbá Nation bẹ́ẹ̀ ni ìlú míì pọ̀ mbẹ́ kò yẹn ò dúró àwọn Abẹ́òkúta ńkọ́ Ìjẹ̀bú ńkọ́ ẹni tí ó gbọ́ngbà tí ẹnìkan sọ̀rọ̀ nínú Bíbélì ẹran tí wòlíì yẹn Èlíjà ó ní èmi nìkan ni mo kù nínú wòlíì Ọlọ́run gbẹ́gbẹ́ dákẹ́
gbẹ́nu ẹ̀ dákẹ́. Ìwọ nìkan ló lókun nínú wòlíì tí bò. Mo ṣe ní 2,000 3,000 4,000 wòlíì. Ọjọ́ ìlàdẹ̀ palẹ̀ ẹ̀ náà ó yá ò ń lọ. Okay, Adebayo Felix, God bless you. That is why gbogbo àwọn kan wọ̀nyẹn máa rò pé bóyá ìwọ nìkan you are expert. No. When you call yourself expert, someone is there that made them no more than you. Ọlọ́run ni ò tí ì gbéga. Adẹ̀ máa ṣí ẹnìkan nípò kí ẹlòmíì ò tó bọ́ síbẹ̀ ni. When you look at the story of David, Goliath and Saul, ibi tí ẹ̀rọ Ọlọ́run àti bẹ̀rẹ̀ nìyẹn. Kì í ṣe pé kó máa ka scripture kó máa ka lásán. Jagunjagun ni Saul and he's a professional. Ṣùgbọ́n nígbà tó gbúrò Goliath, ẹ̀rù bà torí pé ó ti dàgbà. Ká bá dẹ̀ lè ṣí nípò ni. Kò tí ì kú nígbà tí a rán kàtó gbogbo gbọ́ dáadáa o. A rán Samuel lọ sílé ilé Jésè láti lọ yan ọba mi nígbà tí a fa ìjọba ẹ̀yà. Kò tí ì kú o, ṣùgbọ́n kó bá lè ṣègbé. Ó tún rí ọba yẹn sójú, ọba yẹn tún assist ẹ̀. Ó tún bá pa Goliath. Ó ṣì wà láyé. Ó gbọ́n orin táwọn obìnrin kọ fún Dáfídì nígbà náà ni. Ìbínú yẹn Sọ́ọ̀lù tún fẹ́ fi ọgbọ́n pa Dáfídì. Ó tún fún ní ọmọ ẹ̀ obìnrin. Ó rojú ayé bí. Ó fún ní ọmọ ẹ̀ obìnrin. That is why gbogbo nǹkan tí tó ń ṣẹlẹ̀ lénìí. Tẹ́ bá wo Nàìjíríà lénìí, ẹ rí pé ogun tó ń ṣẹlẹ̀ nìyẹn. Kán bá lè pa Màlàmí, tí Màlàmí bá lè ṣègbé ní tiẹ̀ tó pera ẹ̀ ní lọ́yà àbí adájọ́, òun ni ló jẹ́ kí Buhari fún lọ́mọ. Sórí tí mo bá jókòó ti scripture Yorùbá Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń lọ báyìí, I will read it and I will be bringing out from you from inside the Bible. Mo bọ̀ ẹ̀ka lẹ́mọ̀. Mami ẹni ìtàn ẹ̀ka lẹ́mọ̀. Máa mú jáde nínú Bíbélì, mo dẹ̀ máa mú nǹkan tó jọ ọmọ fún ẹ. Ó ti ṣẹlẹ̀ rí. Sórí àrírú eléyìí rí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni. When you listen carefully, you will see what I'm saying. Àbí? Nínú ìrìn àjò yẹn, ta ló wá yàgàn? Sórí irú ẹ̀dá tí Tinubu jẹ́, ó wà nínú Bíbélì. Irú ẹ̀dá tí èèyàn kọ̀ọ̀kan jẹ́, ó wà nínú Bíbélì. Irú ẹ̀dá tí mo jẹ́, ó wà nínú Bíbélì. Irú ẹ̀dá tí Koiki jẹ́, ó wà nínú Bíbélì. Irú ẹ̀dá tí Sunday ọmọ Adéyẹmọ jẹ́, ó wà nínú Bíbélì. Bẹ́ẹ̀ ló sì wà nínú Al-Quran. Sallallahu alaihi wasallam. Kò sí nǹkankan tó jẹ́ tuntun. People are behaving it, but kí èèyàn kan ò bá dìde. Mọ́mí bí mo ṣe jókòó tí mo sọ̀rọ̀. Tí mi bá dìde lórí iṣẹ́ ẹ̀. Èèyàn kú. Fada Yomi kú. Ibi tó ṣe é dé ó lè má pọ̀. Ṣùgbọ́n àkọọ́lẹ̀ ti dúró pé yóò di ńlá. Nípa tẹ̀yàn kan ni. Òun ló jẹ́ kí bàbá Adébóyè tó náà bọ́ sílẹ̀. He become a worldwide. That is gbogbo nǹkan láyé yìí kò sí tuntun. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò sí tuntun. A ti mọ̀ wọ́n. Ó ní nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. Nípa ìwà wọn la ó ṣe kí ni o, la ó dá wọn lẹ́jọ́. Ìrìn àjò yìí ó jẹ́ ká mọ̀ ìkíyèsára. Èmi á máa sọ fún ènìyàn pé ìwọ tó fẹ́ ṣàṣeyọrí nínú kóńgò ò ní wá ipò. Nínú gbogbo ò ní wá ipò, ìwọ tó bá fẹ́ ṣàṣeyọrí jù ò ní bèrè ipò. Àbí ó wà nìkan ó ń bèrè ipò. Tẹ́lá sórí tí o bá ti wà nínú ẹbí kan, let me tell you, tán bá ti sọ pé káà sọ pé ó tọ́ sí ẹ kó lé ìwọ ló kàn. Wàá máa gbọ́n bàtọ́ sọ wọ́n ní òun ló kàn. Àwọn yẹn ní ifá tó dá ní ifá òun ló kàn. Sórí àwọn tí ó fẹ́ bá rìnrìn àjò, ó fẹ́ fi ògo tí wọ́n wọlẹ̀ kó ń bá lè débi tó ń lọ. Ẹ̀dẹ̀ ti rí àpẹẹrẹ. Mo ti sọ fún yín bí a sọ pé nǹkan ló kàn, ṣùgbọ́n yóò tẹ àwọn ọmọ ológo kan mọ́lẹ̀ dé ipò yẹn ni. Ṣebí
ó lọ sí Ọ̀ṣun state nsìn ó já wọn kulẹ̀ ń bẹ̀. Ibi tí ẹ ti rí pé ìjákulẹ̀ ń bẹ nínú ìrìn àjò ẹ̀ ó di mélòó báyìí. Ó lọ sí Benin, òun fúnra rẹ̀ gbéra lọ síbẹ̀, ó jákulẹ̀. Tó bá jẹ́ pé ó lọ sékìtì náà ni yóò jákulẹ̀. Ó lọ jókòó sọ́ṣun. Òun sí èrè ìtìjú ló gbà kúrò ń bẹ̀. Ó gba èrè ìtìjú ẹ. Ó gbọ́dọ̀ gbà á. Ok, lẹ́ni sìn nígbà tán dìbò ìbí Ọ̀ṣun, kí ló gbà ń bẹ̀? Jọ kí ló gbà? Torí pé kò sí kí nǹkan kan kí Bíbélì ní kò sí kí ohun ìkọ̀sẹ̀ kí ó má wà. Ó ní ṣùgbọ́n ègbé ni fún ibi tí ohun ìkọ̀sẹ̀ náà ti wá. Bẹ́ẹ̀ni, that is why you see people ṣé rí kì í ṣe pé bóyá àwọn gómìnà where I will treat that program máa ṣèyàn lọ́jọ́ kan torí àkókò mi. Mo máa sọ máa fi àwọn gbogbo gómìnà tó wà nílẹ̀ Yorùbá àtàwọn tán ti lose máa fi wọ́n wé àwọn ènìyàn nínú Bíbélì àdè máa kà síta máa wá jẹ́ kó máa wo story of life wọn tó bá yàtọ̀. Ọlọ́run fún mi ó mú mi jókòó láàrin òru nínú oṣù tó kọjá. Ó mú látòrí gọ́vnà Mákindé, Sanwó-Olú, Akérédolú, Fáyẹmí àti Oyètọ́lá. Ó fún mi ní scripture each of them. Ó fún mi ní scripture Sunday. Ó fún mi ní scripture bàbá Akíntóyè. Ó fún mi ní ti gbogbo ìyá onítìrí. No, each of them. And I read it. I compare it together and I know this is, oh wow, Ọlọ́run ó máa kú iṣẹ́ o. Bẹ́ẹ̀ni, Rachel, wọ́n máa jẹ breakfast wọn. Kìí ṣe breakfast náà fẹ́ jẹ ẹ̀gún ni wọ́n fẹ́ jẹ ẹ̀gún. Ṣé ó tẹ́lá ṣe ń parí kí wọ́n fẹ́ jẹ breakfast? Mo á jẹ breakfast, ìwọ náà jẹ breakfast, gbogbo alájọ ní breakfast. Ọ̀run láti máa jẹ breakfast wa tó bá ṣe. But èyí tán fẹ́ jẹ láyé ẹ̀gún ni wọ́n fẹ́ jẹ. Wọ́n fẹ́ fi ẹ̀gún lélẹ̀ fún àwọn ẹran wọn ni. Torí pé ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀. Kí la wá fẹ́ pé gàté. Rubbish. Ẹ gba bẹ̀nẹ̀ lọ. Ẹ lọ bá bàbá oníbàbá. That means the life of that baba gan is now in danger. Torí pé òun ṣe bàbá fún ìṣàtìmọ̀ ẹ̀. Bàbá ń lọ ń fọ tọkọtọkọ. But they have mission. Ẹ̀ ń bàtà àwọn èèyàn jẹ́. Àwọn èèyàn 419. When you look at that video, ọmọ lúkà ọtí débẹ̀, ó ti àtàkì ẹ̀. Ẹ ó lè yẹn, ó ṣe kinní kan. Bíbélì sọ pé lọ́rọ̀ láti gbọ́ à ń ṣọ́ra láti fèsì. Tó o bá gbọ́ statement yẹn, the man is so rude. Ṣé tó fẹ́ darí Yoruba Nation nìyẹn? Ẹni tẹ́ fẹ́ gbé ìṣàkóso ìlànà ọmọ Oòduà lé lórí. Ẹ kíyèsára. Ẹ ní láti kíyèsára gan. Ká má bàa ṣàṣìṣe bí ti Tinubu. Nígbà tí Tinubu, ẹ wo irú bàbá yẹn fi ohun tí Tinubu fi sílẹ̀ tí bàbá Akíntóyè bá dàbí Tinubu tó fi Olúwo jẹ. The person that we are talking about, ìyẹn dúró bí Olúwo. Because ọ̀rọ̀ Olúwo, ọba Olúwo is not stable on one place. Irú ọba tó ṣẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀, òun ni irú ọba Nebukadnezari. Ọba Nebukadnezari ni nígbà tó padà wá, yóò fi ìtẹ́yẹn sílẹ̀, yóò padà wá jẹ pẹ̀lú ẹranko. Tẹ́ bá wo Olúwo, life story of Olúwo is about Nebukadnezari. It's a life of Nebuchadnezzar. He's dressing like a Nebuchadnezzar. He's doing something like a Nebuchadnezzar. Ó rò pé agbára àti àṣẹ ti wà lọ́wọ́, but yóò ṣe kíni, yóò padà ṣubú. Go and note it down. Àwọn nǹkan tí mo ti ń sọ fún ẹ nìyẹn. Ọba Ọọ̀ni of Ifẹ̀, he stand like Ọba Solomon. He have wisdom, he have many things, but he's serving ọkàn rẹ̀ jìnnà sí Ọlọ́run nítorí pé torí ọrọ̀, but he have wisdom. Ó béèrè ọgbọ́n àti òye to get to the post, but láti rìnrìn àjò ayé ẹ̀ àti gbogbo nǹkan tó ní, he stand like
bí ó ṣe jẹ́ fún wa nìyẹn ó ní mo ti sọ fún yín lára àwọn scripture tí mo gbà ni mo ti ń sọ fún ẹ̀yin bẹ́ẹ̀ ni mo ti sọ fún yín ní tí ó padà gbẹ̀yìn olówó ẹ bá ṣe wọ́wọ́ yóò padà ní stroke ìdódì nígbà tó bá padà délé ìyẹn ni pé yóò jẹ pẹ̀lú tí ò fẹ́ God má jẹ́ kí n wà carried away in this night ṣùgbọ́n tí bí ọ̀rọ̀ yẹn ṣe ń ká mi lára sí tí ènìyàn sọ ẹ̀mí ẹ̀nù tẹ́yìn ń jà sí ipò èmi sọ fún yín pé ṣé rí àwọn kan wà níbí tó lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí ẹ jẹ́ kí Yorùbá Nation it's not the time for you to fighting for a post it's God that will make someone a máa fi àdúrà àti ìpè àti gbogbo ẹ̀gbìyàn sípò Yorùbá Nation ni torí we are not yet come out now àti ṣetán sórí nígbà tí ilẹ̀ Yorùbá bá dó ta declare tọ́lọ́run gbàkóso tí àsíá yẹn tó fẹ́lẹ́lẹ́ ohun Olúwa yóò jáde wá padà báyìí la ó sì ṣe kí ló wá dé tí gbogbo wọn wá di ìgbàkó kalẹ̀ àwọn èèyàn ń pàdánù ẹ̀mí wọn ẹ ò rí nǹkan kan sọ ẹlẹ́gbẹ̀ẹ́ 200 how much is 200,000 even you spend more than 1 million ẹ̀gbọ́n gbàdá ní wọ́n gbé òkú ẹyẹ lẹ́wọ̀ ṣé nígbà tí wọ́n gbé òkú Àdògán àti Àfà tí wọ́n gbé dé Àbújá wọ́n náà tọ́jú ẹ̀ sínú mọ́ṣúárì oníkárìn ṣòká lọ wo mọ́ṣúárì yín èmi ni kò wá gbé ní ibi tí mo wà kó wá wo mọ́ṣúárì lóòótọ́ kò sí tó bá dì í mbẹ̀ gọ́ọ̀mẹ̀ntì lè bá gọ́ọ̀mẹ̀ntì dòwò pọ̀ don't bad on it ibì kan lásán máa tọ́jú òkú sí wọn ṣáà nígbèjẹ ìyẹn ò sí nínú kíní but gbogbo ìrìn àjò tẹ́ ẹ jọ rìn ní ò dá yín lẹ́bi ṣùgbọ́n gbogbo ìrìn àjò tẹ́ ẹ rìn ìrìn àjò irọ́ olè ìjákulẹ̀ ni because Tinubu jẹ́ kí n declare kí n dẹ̀ parí ọ̀rọ̀ mi ọmọ Tinubu ni ẹ you work for Tinubu ó dẹ̀ fẹ́ wá dá Yorùbá Nation lónìí because tó o bá mọ̀ pé you want to continue wàá fi gbogbo tó o ní láyé ó kúkú wà lórí irọ́ ẹlòmíì á dẹ̀ máa sọ lójú ara ẹ̀ báyìí pé tó ń bá parọ́ gbogbo tó o ní láyé òun kó bàjẹ́ lójú òun a ò mọ tẹ́ ẹ̀ forí gbé gbogbo àwọn tó dẹ̀ ṣàmì yẹn ni èpè yẹn yóò padà lọ bá torí àwọn nígbèpè dànù ṣùgbọ́n gbogbo èpè tẹ́ ẹ fi ra yín ré mo sọ bí wòlíì àṣẹ ọ̀rọ̀ ni mo sì fi sí pẹ̀lú bí mo bá tara obìnrin jáde tí wọn náà tara obìnrin jáde gbogbo tẹ́ ẹ fi ra yín ré lórí ẹ̀ Ọlọ́run kò mú ṣẹ báyìí that is it torí ẹnu yín lẹ fi béèrè àìmọye bẹ́ẹ̀ lọ àìmọye lòmíì tó máa frame many things láti fi gba owó àìmọye lòmíì tó máa frame many things láti fi ṣiṣẹ́ àwọn kan sì ń ṣe tinútinú tí wọ́n fi ẹ̀mí wọn la ikú mind you listen to me carefully mo ti sọ fún yín pé nínú oṣù keje yìí láti ọjọ́ keje áńgẹ́lì àfidàpani ti kó àsí orílẹ̀ Nàìjíríà yóò pa ọ̀pọ̀ ènìyàn yẹ ó sì ṣègbè tí ó pọ̀ don't mind pé bóyá torí pé ò tí ì máa rí wọn wọ́n máa bẹ̀rẹ̀ sí kéde ikú wọn torí pé wọn ò lè ròyìn iṣẹ́ ibi tí ó ń dé bá wọn ò lè ròyìn iṣẹ́ wàhálà tó ń dé bá wọn orúkọ Jésù wàhálà ànúgbà ẹlẹ́ẹ̀kejì kí n tó máa lọ I promise mo promise ẹnìyẹn mo ní mi ní dárúkọ ẹ̀ mo ní but man never pè mí that I should pray for Ọ̀ṣínbàjò torí ẹni tó pè mí ní àná láàárọ̀ ọ̀sán àná tó ní dáàdì sọ mẹ́sẹ̀jì kan kíní kan wọn náà gbọ́ but we are family of Ọ̀ṣínbàjò ó sọ orúkọ ara ẹ̀ mo ní mi máa mo ní ẹ lè fẹ̀mí dárí dáàdì ẹ bá wa gbàdúrà fún mo ní mi lè gbàdúrà fún mo dẹ̀ promise ẹ mo ní màá sọ I can never pray for him òun ni kó lọ ṣe tí Ọlọ́run rán Ọlọ́run ò ní kí n gbàdúrà fún ẹ má ní bóyá mo ní màá sọ síta fún ayé mo dẹ̀ tún sọ and I repeat it now ẹ má pè mí fún Ọ̀ṣínbàjò pé kí n gbàdúrà fún kó lọ gbàdúrà fún ara rẹ̀ kó lọ ṣe tí Ọlọ́run ní kó ṣe mo ṣe ń gbọ́ lánàá nínú news níbi tí mo wà pé ó ṣe surgery síbi kan pé ó ṣèṣe níbi tó ti ń ṣe exercise mo ṣe wá rí èmi dẹ̀ ti sọ̀rọ̀ láti òru bóyá òru ìjẹta
wẹ́ ọlọ́run kú iṣẹ́, mo kí ọlọ́run pé o kú iṣẹ́ lẹ́ẹ̀kan sí, mo forí balẹ̀ fún ẹlẹ́dàá ẹni tó ní ayé àti ọ̀run. Ọlọ́run mo gbé ọ̀gá nítorí pé ìrìn àjò, ọlọ́run nítorí pé tó bá ṣe nǹkan yẹn òun máa ti ọwọ́ bọ̀bẹ̀ yóò sì di ńlá mọ́ lọ́wọ́. Ẹ jẹ́ kó lọ ṣe tí ọlọ́run ní kó ṣe, àdúrà rẹ̀ á sì gbà. That is tí mo lè sọ nìyẹn. It is well with you. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Yorùbá Nation, ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe, ẹ jẹ́ ká gbọ́n ju Sátánì lọ gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tí mo rí gbà lórúkọ Jésù. A ó jọ rí àánú gbà o. Ìdùnnú àti ayọ̀ yóò dé bá ọ. O ò ní ṣàìsàn gẹ́gẹ́ bí ẹni tó sọ lẹ́ẹ̀kan yẹn ti sọ, ó ní ẹ̀ ń jẹ breakfast ni. Breakfast yẹn ẹ máa jẹ́ o, ẹ̀yin olóṣèlú yìí ẹ jẹ́ gidi gan tààràtà. Ẹ dẹ̀ kó ẹ bá wa kí Oyètọ́lá pé mọ́ like that o. Ìdùnnú bẹ́ẹ̀ kó máa ṣubú láyọ̀ wọn o. Mákindé yọ ọ̀hún nù. Kí náà ń pe ojú kí náà ń pe wọ́n náà lẹ́kọ̀ọ́. Ẹ̀rí tí ọba ńlá náà ti bọ́ ọ̀tà tó ní Abíọ́dún Dàpọ̀, ìwọ náà máa retí tiẹ̀ ẹ̀ ṣe kankan. Sanwó-Olú ẹ̀ ṣe kankan. Ẹ̀rí ni mo rí wọ̀tí mi wà ní position láti máa ṣàwàdà rẹpẹtẹ, but n bá dé studio ẹ jẹ breakfast yín lọ́wọ́ mi. Amuda bàbá lùsà, ó mọ̀ pé gbogbo ibi tó o bá ti kẹsẹ̀ bọ̀ láti sìn lọ wọ́n máa lùsì ni bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ wà láàyè. Mọ́mí ó máa padà dáráàlú, yóò gba òkú ẹ̀ yẹ́n mo kọ́ sọ fún yín pé mo ní abẹ́rẹ́ sí máa sọ wọ́n lókúta, yóò padà gbòkú ẹ̀. Ṣégbà tí Tinubu lọ Ọ̀ṣun rí máa sọ lókúta, wọ́n sọ mọ́tò yẹn lókúta seriously wo wọ́n máa jẹ́ breakfast. Wọ́n ní àwọn kan sọ fún mi pé dáàdì wọ́n ní ẹ̀yin lẹ́kọ́ wọn pé kọ́ máa jòkúta lọ́wọ́ yẹn. Mo ní ṣé èmi mo mọ́wọ́ wọn lọ sọ̀kúta bí mo sọ tèmi ni. Èmi náà ni èmi ọmọ bàbá ọdún ìjìnlá tẹ́nìkan ò lè gbà mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run mọ̀nà àpáta ńlá téèyàn ò lè fọ́ sọ̀rọ̀ ejò ńlá tó ń bẹ lórí àpáta tó ń dún kọ̀rùkọ̀rù bàbá ńlá ta ni ó bá ń bẹ̀. Èmi náà ni wòlíì ọmọọba jíò Yorùbá Nation. Ó bá fẹ́ pè mí fún àdúrà bí ọlá kan kò yí ọ àbí oní kankan tó ń là kọjá tó sì fẹ́ bá mi sọ̀rọ̀, ó lè pè mí sórí nọ́mbà yìí +234 8057455803. Àdùnní bá mi gbé jáde. Tó bá lè jẹ́ Nàìjíríà ló wà 08257555803. ó lè WhatsApp wà mí. Bóyá o dẹ̀ fẹ́ ra lé, o fẹ́ ta lé, o fẹ́ kọ́lé, pè wá, a máa bá ẹ rà everything. Bó o bá sì fẹ́ lọ sórí Facebook mi, lórí YouTube mi ọmọọba Abíọ́dún Grace, wà lọ́wọ́ àwọn mẹ́sẹ̀gì wa tó ti wà ń bẹ̀. Mọ́mí àwọn fantastic message kan bọ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí ó máa túpà nínú pa ìlú afẹ́ ní ó ṣeéṣe ní ọ̀la, ó ṣeéṣe lọ́la. Mo fẹ́ sọ nípa ogun kan tó ń ja ọkùnrin sí obìnrin tí kìí jẹ́ kí àṣeyọrí. Ẹlòmíì wọ́n máa ń sọ pé ìgbà tí mo fẹ́ ìyàwó mi ní ilé mi ò tòrò mọ́, ìgbà tí mo lọ́kọ láyé mi ò tẹ́tù mọ́. Dẹ̀gbọ́n tó lórin yẹn sọ pé lọ́gán tí ó dé olùgbàlà láyé mi létò, lọ́gán tí ó dé olùgbàlà láyé mi létò. Bẹ́ẹ̀ ni ó yẹ kí union ẹ nígbà tó pàdé ìyàwó rẹ ó yẹ kí iye ayé rẹ kó yí padà. Ó yẹ kó pàdé ọkọ rẹ kí ìṣẹ̀lẹ̀ rere kó ṣẹlẹ̀ láyé ẹ. What is cause it? Ẹ̀gún kan ló fà á. Ẹ̀gún tí wọ́n plant pèrè ẹ̀gún tán gbé kalẹ̀ sí tí odò kò gbọ́dọ̀ wá omi tì. Ó ṣeéṣe lọ́sàn-án ọ̀la you will meet me on YouTube. Mo máa ń yànnà náà rẹ̀ and I will pray for you all. Lọ́la ó ṣeéṣe tí ò bá jẹ́ ọ̀la jọ̀túnla torí I'm so busy now. It is well with you. God bless you. Mo gbàdúrà fún gbogbo ènìyàn. Ọlọ́run kó gbàdúrà fún yín. Gbogbo Ọlọ́run kó wà pẹ̀lú yín. Ilé yín ò ní dàrú. Ibi ò ní ṣẹlẹ̀ sẹ́yìn. Ayé ò ní fi dà yanjú ọ̀rọ̀ yín o. Mo gbàdúrà gbogbo ibi tó o bá wọ̀ lọ bólóore pàdé. Ilẹ̀ Yorùbá Nation kò ní dàrú. Ẹgbẹ́ Yorùbá Nation a kì í ṣe olóṣèlú lẹ́ẹ̀kan sí túbọ̀ dáadáa lórúkọ Jésù. Orílẹ̀-èdè Yorùbá Nation kó lọ gbòòrò, kó lọ dé ńlá. Ọlọ́run fìdí rẹ̀ múlẹ̀. Kò ní yí padà o. Àwọn tó ń lò àwọn alágbára ibẹ̀ kẹ́ rí àánú gbà.
It is well with you. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yí padà. Wòlíì ọmọọba Abíọ́dún AK ọmọọba Yorùbá Yoruba Nation. It is well with you. God bless you. See you. Bye. Ẹ ṣe rere. Tó o bá ṣe rere wàá kéré ẹ̀. Ó ní bó o bá ṣe bí wàá kéré ẹ̀ o. Má ṣe bí torí yóò padà bọ̀ wá bá ọ. Ní tó ń ṣe ní kọ̀rọ̀ yẹn ṣé o mọ̀ pé lọ́jọ́ kan yóò bọ̀ sí gbangba. Gbọ́ ó ní ẹni tó ń sọ̀rọ̀ rẹ fún yẹn ṣé o mọ̀ pé nìyẹn ni yóò sọ síta o. Ọjọ́ tí ọ̀tá mú láti fi ṣẹlẹ́yà rẹ̀ Olúwa sọ di ayẹyẹ. Bye bye.